àǹtí mi my sister jẹ́ n sáré jọ ní nǹkan kan so rẹ́ni tó sẹ́sọ owó kò ní borí social media kó ní bẹ́ẹ̀ tí ń wò òun yìí o òun sẹ́sọ owó ni nígbà bá dórí social media ọmọ gbọ́ the Lord of mercy has showered me mercy ọlọ́run àánú o ó ti rọ̀jò àánú lóun lórí sọ wá rí ẹni tí bàbá rẹ̀ sì ń sanwó ilé rẹ̀ àti age 35 kò ní borí social media kó ní ẹ̀mí o bẹ́ẹ̀ tí ń wò mí yìí o bá mi ní sanwó ilé mi o sọ yìí ọkọ ọmọ sáré kú jẹ́ wọn àjọ tó máa lọ sórí obìnrin tó sì jẹ́ pé òní sanwó sùkú ọmọ òní ra sọ́sọ́pọ̀ ẹ̀ lọ́rùn ilé tí ń gbé òní sanwó ilé kò ní borí social media kọ́ máa tó ní tí ọkọ̀ orí social media ọmọ gbọ́ I'm married to my best friend ẹkún kọ̀rọ̀ sọ gbọ́ bá wọn kò jẹ́ kó rí ìrì ó pé kí ni mo sọ kọ́ ọmọ sáré kú